Hello, ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta ẹ̀yin èèyàn wa. Ó tó ọjọ́ mẹ́ta lọ́tùn lósì náà ni iṣẹ́ lọ́tùn lósì, business lọ́tùn lósì. A tún wá ní ká wá bá yín sọ àwọn ọ̀rọ̀. Bá ṣe máa ń sọ, ta máa ń ṣera wa létí lórí péèjì wa yìí. Ta máa ń bá ara wa sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ máa wò pé ó máa ti tó ọjọ́ mẹ́ta pé wo ni grandma lọ. Grandma wà business ní lọ́tùn lósì. But a máa jáde lórí péèjì yìí right now so that a lè máa ṣera wa létí. Bá ṣe máa mọ̀ lórí péèjì wa pé a ní pẹ́ ta máa fi ń sọ̀rọ̀ wa, ta dẹ̀ máa sọ nǹkan ta máa sọ, ta dẹ̀ máa ṣe tán. Yorùbá yóyóyó bí iná alẹ́. Yorùbá, Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀rù yín bà mí. Ẹ̀rù yín bà mí. Ká tó bẹ̀rẹ̀ show wa, àjúbà Olódùmarè, àjúbà gbogbo àwọn tó yẹ ká júbà fún, àjúbà ọkùnrin, àjúbà obìnrin, àjúbà ọmọdé, àjúbà àgbà, àjúbà gbogbo àwọn àgbààgbà pátápátá. A ní ká tó wá ṣera wa létí lénìí pẹ̀lú ọ̀rọ̀ tá tó fẹ́ sọ ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ṣé ó ti wá tán báyìí fún Soji Olowoyo? Wọ́n ní kọ́gun ó ti kọ́gun síbì kan o. Kọ́gun ó ti kọ́gun síbì kan. Kọ́gun ó máa ti kọ́gun síbì kan o. Kọ́gun ó ti kọ́gun síbì kan. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀dẹ̀ ṣe. Soji Olowoyo, ó máa wo ẹ̀wọ̀n, ẹ wá dákẹ́. Mo wò sáà, mo wò níwájú, mo wò lẹ́yìn, mo wò lọ́tùn, mo wò lósì. Àwa yìí náà ti délé ayé tó jọ́ mẹ́ta ọmọ wa ti ń bímọ. Àwa wò pé ní lórí pé à ń bú ni ló wá di pé ó di ẹ̀wọ̀n táǹtì ni mọ́lé tí ò ń ṣe ẹ̀wọ̀n ọdún kan fún ọdún méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé borí Facebook yìí lẹ wà ẹ̀yin obìnrin? Ẹ má get me wrong o. Mi ò kí ń ṣe supporter Soji. Mi ò dẹ̀ kí ń ṣe supporter anybody in any way. Àmọ́ àgbà máa ń wò àti dàásọ̀tún. Mo ti wo ọ̀rọ̀ yẹn títí. Mo ń wò ó bó ti jẹ́ pé tó jọ́ mẹ́ta ti wá social media pé báwa tiẹ̀ ṣe busy pẹ̀lú business here and there. Pé ẹnìkan àti ẹ̀ jáde níjọ́ kan àti ẹ̀ sọ̀rọ̀ ń pa Soji Olowoyo. Àmàrẹ́ nìkankan tó sọ̀rọ̀ nípa ọmọkùnrin yìí. Mo wá wò ó, a ti wà ní month October, a máa wọ December, a máa wọ very soon. Ọmọkùnrin yẹn máa lọ social media, wọ́n máa celebrate pẹ̀lú àwọn families ẹ̀, pẹ̀lú ìyàwó ẹ̀, pẹ̀lú àwọn ọmọ, pẹ̀lú gbogbo wọn. Wọ́n máa ní nice time, beautiful moments. Ẹ jọ̀ọ́ ẹ̀yin Yorùbá, báwo la ṣe fẹ́ jẹ́ káwọn ọmọ yẹn kó feel ní Christmas season yìí pé wọn ò rí bàbá wọn? Ó wá di wípé àmàgbúrò Soji mọ̀. Ẹ̀yin abiyamọ ẹ̀dẹ̀ wá dákẹ́, ẹ̀dẹ̀ ń wò. Kò dẹ̀ sẹ́ni kankan tó dìde sọ̀rọ̀ ọmọkùnrin yìí. Ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa mọ́ tó ní nílé ayé ni tí kò sẹ́ni kankan tó dẹ́ṣẹ̀? Ẹ jọ̀ọ́ máa dá mi lóhùn ẹ̀yin tèmi o. Ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa mọ́ tó bẹ́ẹ̀ láyé yìí tí kò sẹ́ni kankan ká lè sọ pé ẹni yìí o ẹlẹ́ṣẹ̀? Ẹ wá dákẹ́, ẹ wá ń wo Soji níran. Kò sẹ́ni kankan tó tiẹ̀ dìde tó ní báwo làlàáfíà ọmọkùnrin yìí? Báwo làwọn fámìlì ẹ̀ ṣe ń ṣe? Báwo lọmọ ṣe ń ṣe? Báwo nìyàwó ṣe ń ṣe? Ṣìkàṣìkà rántí o. Rántí ọjọ́ àti sùn. Wọ́n ní ẹ̀san. Ọlọ́run ò bímọ. Ọlọ́run ó bí ẹ̀san. Bí àgbàlagbà
èèyàn kò dá o. Yorùbá aburú léèyàn, aburú ní ẹ̀dá. Nínú UK tá a wà yìí, tá a jọ ń gbé yìí, kó má sí ẹnì kankan tó dìde. Ní Manchester yẹn náà, kó má sí ẹnì kankan tó dìde. Ipe ẹjọ́ báwo ni ìyàwó Soji àtàwọn ọmọ ẹ̀, gbogbo yín mà lè máa kọ́ ọmọ yín sábẹ́ lè máa ṣe Christmas. Bó tiẹ̀ wò pé Soji àmọ̀ kó láṣejù. Ṣọ́mọ ẹni lè burú títí ká lè fẹ́ kùpà jẹ ni. Ṣọ́ lè burú títí ká lè fẹ́ kùpà jẹ. Ẹ wá dákẹ́, ẹ ń wò, ẹ sọ̀rọ̀. Ẹ wá gbogbo yín wá ń ṣayé lọ bí ẹni pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ṣé òhò tẹ́ pé wọ́n pín káàkiri social media? Ẹjọ́ ta ní nínú yín tó máa sọ pé òun ò ní òhò lórí fóònù ẹ̀? Bí ó tiẹ̀ jẹ́ pé òhò ọmọ tá à ń wí tó máa sọ pé òun ò tí òhò ẹlòmíì lórí fóònù ẹ̀ tó wá di pé àǹtíyàn mọ́lé àtìyàn mọ́lé. Adákẹ́jájọ́ mà lọ́lọ́run. Adákẹ́jájọ́ máa ń dájọ́ mà lọ́lọ́run. Àwọn tó yẹ kó wà látìmọ́lé wọn mà sí látìmọ́lé. Soji mà ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Bàbá Soji ò mà gbúrò Soji mọ́. Soji ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bó tẹ̀ jẹ́ pé Soji burú léèyàn. Àwọn tó ń jẹun lábẹ́ Soji ẹ̀ mọ́ o. Àwọn tí Soji ń ṣe àánú fún nínú ẹbí ṣé wọ́n dá kí wọ́n máa wò yín o. Bó ṣe jẹ́ nídìílé ìyá ẹ̀ àbí nídìílé bàbá ẹ̀. Even gan kó jẹ́ ìdílé ìyàwó ẹ̀ ṣé wọ́n dá kí wọ́n máa wò yín o. Àbí ẹ̀mọ̀ kan tó máa sọ pé ọmọ kékeré ṣòro ṣẹ̀. Ọmọ kékeré máa ṣòro ṣẹ̀. Omi dẹ̀ ni gbogbo wa tá à ń ṣàn káàkiri gbogbo àgbáyé. Kò síbi tá a lè ṣàn dé. Kò síbi tó ọmọ wa ò lè ṣàn dé. Ẹni tó ṣe búburú fún wa lénìí, ó lè ṣe nǹkan tó dá fún wa lọ́la. Ẹni tó lè ṣe nǹkan tó dá fún wa lọ́la, ó lè ṣe búburú fún wa lọ́la. Kí ló wá dé tá ń jàjà àjàdíjú àjàdójú kú lórí ìlú àjòjì tí kì í ṣe pé wọ́n forí ẹnì kọ̀ọ̀kan yín sọlẹ̀ sí. Àwọn tó ti ẹ̀ forí ẹ̀ sọlẹ̀ sí gan bí òròbó yín wọ́n ń tẹ̀ báṣubàṣu. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀, especially àwa tá ń gbénu UK yìí. Ẹ wá mú ọ̀rọ̀ Soji ẹ sọ di dustbin. Ẹ mú ọ̀rọ̀ Soji ẹ sọ di garbage. Ẹ wá dákẹ́. Ẹ ń wòran. Ìbájẹ́ pé gbogbo wa ṣe ń ṣẹ̀ láyé. Lọ́ba òkè ló ń ti gbogbo yín mọ́nú agodo. Ṣé ẹnìkankan máa kù láyé? Ṣé ẹnìkankan máa kù láyé? Mo kò rò bí abíamọ. Àwọn ọmọ tiwa náà ti bímọ. Ipe báwo ni Soji, àwọn ọmọ Soji, báwo làwọn ọmọ yẹn ṣe máa feel lọ́dún yìí? Gbogbo yín dẹ̀ lẹ́mọ̀ lórí social media bọ́mọkùnrin ṣe máa jáde tó máa ra gift tó máa celebrate Christmas season yẹn pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Mo kàn ń wò ó pé báwo lọ àwọn ọmọ yẹn, báwo lọ ṣe máa feel psychologically, mentally, emotionally pàápàá. Ipe ẹnìkan ti bàbá àwọn mọ́lé torí ọ̀rọ̀ social media. Tàbá sọ pé ọmọ òkè ọ̀hún, tàbá sọ pé ọmọ ẹ̀ máa fọmọ Soji lọ́la, ta ló mọ̀? Kò sẹ́ni kankan tó mọ̀ la. Olódùmarè nìkan ló mọ̀ la. Àwa dákẹ́. Kò sẹ́ni kankan tó tiẹ̀ lè dìde nínú yín. Nínú UK tájọ́ ń gbé pé ṣé kò sí bẹ́ẹ̀ ni kankan bá ṣe lè appeal kéèsì Soji ni? Kò sẹ́ni kankan tó lè dìde pé báwo la ṣe fẹ́ appeal sí kéèsì Soji? Bó tiẹ̀ jẹ́ pé Soji bó jẹ́ pé hùwà kan tí ò dáa. Ṣé toró dẹ̀ hùwà kan tí ò dáa yẹn ká da gbogbo ẹ̀yìn ẹnu? Ká da gbogbo òórùn ẹnu? Kò má sẹ́ni kankan nínú yín tó máa dìde. Mo sọ pé kò sí kankan nínú yín. Àwọn kan wà nínú yín lórí social media tẹ́ pé Soji tiẹ̀ ti ṣe lóore one way or the other. Bóyá ó bá yín treat kéèsì ni o, bóyá ó help yín financially ni o, bóyá ó parí ìjà láàrin ọkọ àti ìyàwó ni o, àbí láàrin ìyàwó àtọkọ ni o, bóyá ó tún lè yín ṣe ni o. Kò sí bí Soji ṣe lè burú dé títí ó máa da níbì kan. Ó máa da níbì kan. Gbogbo yẹn wá wà nínú ilé, ẹ máa jẹ chicken, ẹ máa jẹ rice, ẹ máa play music, ẹ máa celebrate pẹ̀lú àwọn ọmọ yín. Ẹnìkan dẹ̀ jókòó sórí social media.
ẹ̀dẹ̀ wo ọmọ náà ó dẹ̀ lajú sílẹ̀ ó dẹ̀ tiẹ̀ gba ẹgbẹ́ ẹ̀ sínú ẹ̀wọ̀n ní ìlú àjòjì kò dẹ̀ sẹ́dá kankan tó yẹ lọ́wọ́ wò ọmọ òkè táwọn yìí ó dẹ̀ ń ṣayé ẹ̀ lọ ó ń ṣayé ẹ̀ lọ inú yín gbogbo yín dẹ̀ ń dùn ẹ̀dẹ̀ pera yín ní abiyamọ ìbá jẹ́ pé Sọjí jẹ́ ọkọ ìkànnù yín àbẹ́gbọ́n yín àbábúrò kànnù yín ṣé máa wò ó kó wọnú gbó lọ ni ṣé máa wò ó kó kú sájò bí èéfín ni Ọlọ́run lọ́ba ẹlẹ́sàn ọmọ náà wá rìn fandafanda ẹni òkè ọ̀hún ó rìn fandafanda inú ẹ̀ ń dùn ó ń ṣe show ó ń gbowó lórí Facebook every month ẹ̀yin kan náà dẹ̀ tò sábẹ́ inú yín ń dùn ẹ̀ sọ̀rọ̀ pa Sọjí Ọlọ́run ń wo gbogbo yín o Ọlọ́run ń wo gbogbo yín Ọlọ́run ń wo gbogbo yín ẹlòmíì lórí Facebook pàṣán tí Ọlọ́run máa fi jẹ́ tó máa fi jẹ́ kò ní lè sọ ní àwọn nǹkan tẹ́lòmíì ti kọwọ́ bọ̀ lórí Facebook yìí ẹ wá dákẹ́ ẹ wá ń wo Sọjí ẹ ń wo fámìlì ẹ bí tó bá máa kú kó kú tó bá máa yè kó yè táwọn ọmọ ẹ bá máa kú kó kú táwọn ọmọ ẹ bá máa yè kó yè Ọlọ́run á wọ ọmọ ẹ Ọlọ́run á dẹ̀ wò ìyàwó ẹ á dẹ̀ bá múlò ẹ̀ dúró tó wọn fi padà torí mi mọ̀ wípé Ọlọ́run fi ìtọ́jú pamọ́ ni láti ṣe lógo ṣé kankan wà ní yín tí kò dẹ́ṣẹ̀ tójú sí Sọjí lọ ni ìjọ Ọlọ́run ọba òkè jó tì yín mọ́lé ìjọ Ọlọ́run ọba òkè ó tì yín mẹ́wọ̀n ìwà tó wà nínú ọwọ́ ìkankanú yín ní kọ̀rọ̀ yàrá yín tẹ́lòmí ṣe ó ju ìwà tó yẹ kó yẹgi fún lọ ẹ wá dákẹ́ sórí social media gbogbo ẹ̀yin tí Sọjí ràn lọ́wọ́ pátápátá ojú gbà mí tì fún yín kó má tiẹ̀ sẹ́ni kankan tó máa dìde tó máa sọ̀rọ̀ lórí Sọjí Olowoyo ipe Sọjí èèyàn tèmi ni Sọjí èèyàn báyìí ni Sọjí báyìí ẹ má gẹ̀tì múrò bó ṣe sọ o mi ò kì í ṣe fáàmì Sọjí I'm not in support of the nonsense and rubbish tí gbogbo wọn ṣe lórí social media àmọ́ ó máa ń da ká jókòó ká think ká ní reminisce of the past of the present and of the future ẹ wá jókòó síbẹ̀ ẹ ń wo show lọ́sàn ẹ ń wo show lálẹ́ ẹ ń wo show lóru kò sẹ́ni kankan nínú yín tó máa dìde tó máa ké gbàjarè pé Olúsọjí ọmọ Olówóyọ̀ báwo ni bàbá ẹ̀ ṣe ṣebí tẹ́bí gbogbo yín bá máa jà lórí Facebook ẹ mọ church sọ bàbá Sọjí àbẹ́ mọ church bàbá Sọjí àbẹ́ mọ́ Àgbàlá Gabriel tẹ́ gbogbo yín tẹ́ tòsí lábẹ́ káàkiri ṣé kò sẹ́ni kankan tó lè ṣí Àgbàlá Gabriel létí pé Àgbàlá Gabriel ẹnìkan ṣàṣemáṣe lórí Facebook ẹjọ́ ẹ bá wa bẹ bàbá ẹ̀ wò ṣé àlàáfíà ni bàbá Sọjí wà ẹ mọ̀ bóyá bàbá yẹn bóyá wà hypertensive bóyá bàbá yẹn bóyá ó ní diabetes ìdónà bóyá ó ní diabetes ìdónà bóyá bàbá yẹn bóyá ó ní àwọn terminal disease kan tí bàbá ó ní bàbá nurse ẹ mọ̀ state bàbá yẹn tí Sọjí bá ṣe pẹ́ká sínú ibẹ̀ yẹn ẹ̀jẹ̀ bàbá yìí ò ní dákẹ́ lórí gbogbo yín àtẹ̀ntó rán lọ sẹ́wọ̀n ẹ̀jẹ̀ bàbá yìí ò ní súre fún yín kí ló dé ẹjọ́ ṣé Sọjí pa yín lọ́mọ jẹ ni ẹjọ́ ṣé Sọjí pààyàn lọ́mọ jẹ ni tẹ̀fìrán oníṣẹ́ àrè máa bọ̀ ṣé Sọjí pààyàn lọ́mọ jẹ tẹ̀fìrán oníṣẹ́ àrè máa bọ̀ kó má sí abiyamọ kan tó dìde ìkú nínú yín mo ṣì ń sọ nínú yín Sọjí àṣà àti ìṣòro kò sáàtì bí sọmọ ṣe lè tó lè funfun títí kí dúdú má wà bó dẹ̀ yẹ pé tí dúdú kan bá wà funfun díẹ̀ àṣẹ máa rí nínú ẹ̀ Olùsọjí àjọlóore fún 1 or 2 of you I'm just bittered I am worried as a grandmom ipe báwo làwọn ọmọ Sọjí ṣe máa feel ní Christmas yìí bí màá yẹn ṣe máa celebrate family ẹ̀ tó máa ṣoríṣiríṣi pẹ̀lú family ẹ̀ tó máa jump on the couch bó ti ẹ̀jẹ̀ bó ṣe short yẹn tó máa show gift tó máa gbéyàwó ẹ̀ jáde he's a family man bó ti ẹ̀jẹ̀ pé ó níwà àwọn ìwà kan tí ò dá lọ́wọ́ which we know
ṣé gbogbo yín wá pé ẹjọ́ tá bá sọ̀kò tá bá ní kí ká kó gbogbo yín jọ kán wá sọ̀kò pé ẹni tó bá clean o kò ní bá ẹ wá dákẹ́ síbẹ̀ ẹ sọ̀rọ̀ ìkà ni ẹ̀yin orí Facebook, ìkà burúkú, ìkà ọ̀dájú. Kó má sí ẹnì kankan nínú UK tá à ń gbé yìí gan tó máa dìde pé ẹjọ́ ẹ̀yin èèyàn wà, ẹjọ́ báwo lẹ Sọjí, ṣẹ́ni kankan gbúrò Sọjí. Tẹ́ bá pé jà lẹ́fẹ́ jà sí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa pe fóònù nọ́mbà ìyàwó Sọjí tẹ́ máa gbé wá sórí Facebook. Tẹ́ máa lẹ́ ẹ record voice mail bullshit tẹ́ máa record pé ẹ ti bá ìyàwó ẹ sọ̀rọ̀ ẹ ti wọ̀n ẹ̀. Kó má sẹ́ni kankan tó máa visit home Sọjí. Yípe kí ni ìyàwó báwo lára ìyàwó ẹ̀ báwo làwọn ọmọ yẹn ṣe ń feel. Àwọn ọmọ yẹn náà lẹ́lẹ́dàá gbogbo yín wá kó ọmọ títí yín ẹ kó sábẹ́ lórí pé mo bú ẹ mi ò bú ẹ, mo bú ẹ mi ò bú ẹ. So nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn fi score point kan nìyẹn pé well Sọjí mo ti score point anybody tó bá tún bú ẹ lórí Facebook who the hell are you tán lè bú. Who the hell are you tán lè bú? Ẹ̀yin èèyàn ìwà burúkú gbà lẹ́wù lórí Facebook o. Tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní rú òjò iná lé àwọn kan lórí Facebook wọ́n máa sọ wípé ta ló ṣe wọ́n ni. Ìnílẹ̀ rò yárọ́bì ló mọ̀lá. Kò sí ẹni tó mọ ilẹ̀ tó máa mọ́ ní ọ̀la. Àwọn tànádà, àwọn broadcaster ànádà, àwọn kan tó máa rí lórí NTA news nígbà kan tá a máa sọ pé newscaster ni wọ́n kìnnìkan they are this they are that. Àwọn dàlẹ́ ní àwọn renowned journalists ta ní àwọn dàlẹ́ ní àwọn veterans lawyers ta ní àwọn dàlẹ́ ní nǹkan tẹ́ bá ṣe sílẹ̀ footprint tẹ́ bá ṣe sílẹ̀ òun làwọn ọmọ yín máa dé bá. Àwọn ọmọ Abíọ́lá tó ní gbogbo ẹ̀ àwọn dàlẹ́ ní ẹ̀dẹ̀ wá ń wo ọmọ yìí lórí Facebook wọ́n ń ṣe bullshit lórí Facebook òun ròyàn lọ sẹ́wọ̀n ó tún wá dìde olóhùn tó fẹ́ rán another person lẹ́wọ̀n ẹ wá ń hèlè ẹ̀ pé ọmọ ọ̀dọ̀ dáadáa ẹjọ́ ṣọ́hun ò ṣe nǹkan tó worst ní orí Facebook ni. ẹjọ́ Fọláṣadé Ọlátúnjí má bínú máa dìá pé mo dárúkọ ọmọ mi. Ṣé kò mú ìhòòhò Fọláṣadé Ọlátúnjí wá sórí Facebook ní ọmọ tá à ń sọ yìí? Àbí kò mú conversation Fọláṣadé Ọlátúnjí àti Bọ́lírè láti inú inbox ṣé kò gbé jáde? Ẹ sọ fún mi títí dé pé ọmọ obìnrin yẹn fẹ́ lọ gbé bleach jẹ. Ẹ sọ fún mi ṣé kò ṣe débẹ̀? Fọláṣadé ò máa gbé lọ sí court. Fọláṣadé Ọlátúnjí máa wà justify láti gbọ́mọ yìí lọ sí court. Tó dẹ̀ yẹ kó máa win ní case yẹn successfully kó máa gbé lọ. Ọmọ òkè ọ̀hún yìí ó tún wá ṣe gàdàgàdàgàdà ó wá lóun lọ US. Dorcas èmi lórí o kò sẹ́ni tó mọ̀la. Dorcas èmi lórí kò sẹ́dá tó mọ̀la. Ó tún wá ṣe gàdàgàdà ó tún wá sọ pé ó fẹ́ lọ rán mi lẹ́wọ̀n l'Amẹ́ríkà lórí kíni? No lórí kíni mò ń bèrè lọ́wọ́ ẹ̀. Ṣé nǹkan tó gbé síta show you anything lára ẹ̀ àbí ó ní kó má lọ sí ìlọsíwájú tó fẹ́ lọ? Àwọn tí wá Savage kan tó gbé kíní wọn síta mi máa rò pé yá sí wá Savage rányàn lọ sẹ́wọ̀n. Mi ò máa rò Yusuf Abdulkareem ọmọ ayé tó ń gbé tí Bobrisky gbé kíní ẹ̀ síta mi máa rò pé ó mà ti lọ sẹ́wọ̀n. Àbí ẹ̀ lọ́wọ́ Telegram bó ṣe ń pín síbẹ̀. So títí ẹ̀yẹn wá so special tó ti èèyàn lọ sẹ́wọ̀n. Ó wà so special gan tẹ́ pé gold lọ fi mọ́ òde ẹ̀. Tó bá tiẹ̀ máa sọ pé okay ó ṣe nǹkan tí ò dáa. Wọ́n sì ní ẹrù wá ní kó má dárúkọ ẹ̀ mọ́ àbí kó fún ní restraining order.
ṣe bó ṣe bímọ lòun náà bímọ bó ṣe bímọ lòun náà bímọ àwọn ọmọ yẹn wá wà ní Christmas without their dad tó dẹ̀ mọ̀ nǹkan tí impact tí màmá bàbá wọn máa ń ṣe fún wọn every Christmas. How do you want them to feel ẹ̀yin èèyàn? Ẹ̀dẹ̀ sùnkún dẹ̀ not even one soul tó dìde lórí ọ̀rọ̀ Soji. Ipe ẹjọ́ jẹ́ ká gbéyàn ṣebí tó bá tìyàn mọ́ prison ní UK táwa yìí ẹ lè lọ wò ó. You are free to go there to talk to the person. Tó bá béèrè tó bá mọ̀ pé ní heart of gold heart of love ẹ̀yin tẹ́ pé Soji ti ẹ̀ ṣoore one or two fún pé ẹ jẹ́ àti lọ check Soji o orí social media lè record bẹ́ẹ̀ o but Soji send his greetings Soji did this Soji is doing fine Soji is okay it's enough. Ipe kó má tẹ̀ sí group of people kan tó máa dìde ṣe bẹ́ẹ̀ yìnyín ọlọ́wọ́ gbọgbọrọ àwọn kìtẹ̀ làwọn mẹ́mbà Soji tó máa tẹ̀ ń dárúkọ àwọn mẹ́mbà ẹ̀kan tó máa ń dárúkọ lórí page tó yẹ pé they are strong member mi ti ẹ̀ rántí orúkọ àwọn mẹ́mbà yẹn bóyá tẹ bá rán mi létí I can't remember bóyá tẹ bá rán mi létí àwọn mẹ́mbà yẹn mi ò tiẹ̀ lè rántí bóyá tẹ bá rán mi létí àwọn mẹ́mbà yẹn kọ́nà àwọn mẹ́mbà yẹn kó má sẹ́ni kankan tó tẹ̀ máa ń tọ́ we went to Soji o àti chemistry wọ́n máa fún wọn lówó bẹ̀ tẹ bá gbé owó lọ fún pókè àtẹ̀fẹ́ra one or two things síbẹ̀ okay this is Christmas period for Soji's family okay at least based on one or two things tó ti ẹ̀ ṣe fún individual a lọ present nǹkan báyìí fún family Soji o just so tí Soji bá wá dé sí ẹ wá máa kì í gbà á là ẹ wá bẹ̀rẹ̀ lórí comment section ẹ káàbọ̀ ṣàlàáfíà ní alábòsí ní ẹ̀yin Yorùbá ìkànnì ẹ̀yin Yorùbá ìkànnì yín tó bá jẹ́ pé lòdì Soji ò sí mọ́ bó ṣe máa ṣe náà màrí ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe náà màrí ẹ wá dákẹ́ ẹ̀ sọ kankan ẹ sọ anything ẹ wá jókòó sórí social media ẹ ń dáwó ranù ẹ ń dáwó bullshit nínú yín tó ń dáwó ìmí kò nílẹ̀ o débi tó fẹ́ kọ́ kọ́tẹ̀ ẹ̀ kóra lẹ́yìn kàgẹ́ pé ó gbèsè ẹgbẹ́ kan kò tiẹ̀ tí ráyè láti build ẹ̀ kò sí kankan ní tó kò sí nínú àwọn tó dáwó yẹn mo ṣọ́ o ẹni tẹ́ ń dáwó fún ma tó complete ilé ẹ̀ mo fẹ́ wá wò bóyá ẹ máa wá sọ fún onítọ̀hún kó fún yín ní one room tẹ́ bá lọ Nàìjíríà bóyá ó máa dá yín lóhùn á sọ pé òun ò mọ̀ yín ni ẹ̀yin tẹ́ ń ṣoore tó lọ́pẹ́nú à ń ṣoore tí ò lọ́pẹ́nú ọmọ òkè àwọn ọmọ ìlú pẹ̀lú òyìnbó ló gbé ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ọmọ ìlú òyìnbó tó wá fẹ́ ṣe nǹkan they go overboard ọmọ ìlú òyìnbó tó wá fẹ́ ṣe nǹkan wọ́n á ṣe overboard wọn tiẹ̀ ní ronú kó má dẹ̀ sí kankan yín tó lè guide ẹ̀yin big mommy and big daddy ẹ̀ lórí Facebook ẹ dẹ̀ support ẹ̀ títí tó fi ti odidi baálé ilé mẹ́wọ̀n ẹ tún wá ń support ẹ̀ kó tún lọ ti odidi baálé ilé mi l'Amẹ́ríkà lẹ́wọ̀n èṣù níyín tó bá rí lórí Facebook tó ń bá sá ẹ tún support ẹ̀ kó tún lọ ti odidi baálé ilé mi mẹ́wọ̀n l'Amẹ́ríkà ìwọ ọmọ yìí ẹni mà ló mọ òmàmọ́lá ẹni ló mọ òmọ́lá ṣé Soji bá dé òrò kó máa fojú rẹ̀ wò ẹ́ àbò mọ nǹkan tó wà nínú Soji tó lè ṣe fún ẹ tẹ́kọ̀ dẹ̀ ní ọ̀sẹ̀ dẹ̀ nìkankan pàtọ́dọ̀ Soji níṣẹ́ ti dùn níṣẹ́ ti dáhùn tí kò ní ọ̀sẹ̀ nìkankan ló rí pé mo bú ẹ mi ò bú ẹ ló wá di pé àǹtí bá lélé mẹ́wọ̀n ló di pé àǹtí bá lélé mẹ́wọ̀n ẹ tún ẹ̀yin abiyamọ ẹ̀yin màmá gírámà lèmi náà ẹ tún wá hẹ́ẹ̀lì ọmọdé yìí ẹ ṣàfẹ́ ti dọ̀kásì sínú kòtò ẹ tún wá hẹ́ẹ̀lì ẹ̀ kó tún lọ sí Amẹ́ríkà kó tún lọ gba ọkọ lọ́wọ́ ìyàwó mi kan kó tún wá lọ tí ọkọ ibẹ̀ yẹn náà mọ́lé sódà àwọn ọmọ ibẹ̀ yẹn náà wọn ò tún ní rí bàbá wọn tó jẹ́ bá ṣe nǹkan fẹ́ nìkan tó mú jẹ kò dájú pé tó bá ṣe fẹ́ nìkejì wàá mú jẹ bẹ́ẹ̀ lọ́rọ̀ lé ayé rí nítorí pé kí ni gbogbo yín ẹ̀yìn rẹ̀ nínú Facebook ni ẹ̀mọ̀ nǹkan tẹ́lòmíì tó gbé síkùn ẹ̀mọ̀ nǹkan tẹ́lòmíì ń ṣe ẹ̀mọ̀ nǹkan tẹ́lòmíì ń bọ ẹ̀mọ̀ nǹkan tẹ́lòmíì ní kọ́nà ẹ̀mọ̀ nǹkan tẹ́lòmíì tó ń gbé kárí
ẹ ò dẹ̀ wá wo dọ̀kásì ràn ẹ ń wò ràn ẹ ń tì í ìlú máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn ṣábánilóde abánidébẹ̀ tó bá yẹ pé ọkọ tí yín ni Sọjí àbí ọmọ yín ni àbẹ́gbọ́n yín ni àbábúrò yín ni ẹ wá dákẹ́ lórí Facebook ẹ ní sàn kankan lórí Sọjí. Do you know how it feels to kí bàbá ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé Sọjí á gbọ́mọ lọ sí school tó bá tíyàwó ẹ̀ bá ti lọ síbi iṣẹ́ kódà o ṣé mo bóbìnrin yẹn ṣe wọn máa fíìlì ìyàwó ẹ̀ mi ní kan tí Sọjí ṣe dá ẹ má get me wrong o but kí ló le tó yẹn láì ṣe pé ṣe Sọjí pààyàn lò kó pààyàn kẹ́ kó pààyàn ẹni tó pààyàn gan tó bá dájọ́ ọkú fún gan wọ́n tún àpíìlì ẹ̀ gan pàápàá ká tó wá sí pọ́fì òkàn hàn kó má dẹ̀ sẹ́ni kankan tó lè rèsì fọ́ọ̀nù tí pé òkè o ẹ jẹ́ ká àpíìlì kéèsì Sọjí kó má sẹ́ni kankan tó dìde pé ẹ fẹ́ àpíìlì kéèsì Sọjí lórí Facebook èyí ò da ẹ̀yin èèyàn Yorùbá I'm just thinking about those kids mo ń ronú báwọn ọmọ yẹn ṣe máa feel ní Christmas yìí ní this festive season. Ìwọ Dorcas ó tún sọ pé ó fẹ́ lọ ti àwọn baálé ilé kan mọ́ ẹ̀wọ̀n ní Amẹ́ríkà ibo tó fẹ́ gbé kéèsì dìde. So àwọn ẹbí yẹn náà wá lajú wọn sílẹ̀ kòlókòló báyìí wọ́n á ní kò ti ọmọ wọn sẹ́wọ̀n ó rò pé tó bá ti ọmọ kejì sẹ́wọ̀n ó rò pé wà fara rẹ̀ lọ ni. Mo rò pé ẹnìkan ti gúnyán fún ẹ tó ní Tóbi Òṣòro Dorcas Adéyínká ẹnìkan ti gúnyán fún ẹ tó ní Tóbi Òṣòro ẹ̀yin àgbàgbàgbà tó dẹ̀ wà lórí Facebook bó jẹ́ one way or the other Sọjí àti defend nìkan nu yín bó jẹ́ one way or the other àti defend yín one way or the other bó dẹ̀ jẹ́ pé one way or the other mi sọ pé kò tí Sọjí ń ṣe lórí Facebook ó pé gbogbo ẹ̀ náà 100% náà ni kọ́ ni kò dáa ṣé gbogbo yín náà clean ni ṣé gbogbo yín náà clean ni kò sọ́kò tó bá ní pé ká wo gbogbo ọwọ́ gbogbo yín ẹ̀jẹ̀ ló wà lọ́wọ́ gbogbo yín pátápátá kò sẹ́nì kankan tọ́wọ́ ẹ̀ clean ní gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ tẹ́ wà nínú fracas gbogbo yín pátápátá lẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín. ẹ jọ̀ọ́ kódà o ìyàwó in fact bàbá Sọjí tí nǹkan bá ṣe bàbá yẹn ẹ mọ state of living bàbá yẹn even gan kí Sọjí kó tó lọ síbi tẹ́ẹ̀rán lọ ẹ mọ̀ pé bàbá yẹn gan kò ṣe pé bàbá yẹn wà buoyant like that bàbá Sọjí ò wà buoyant like that ẹ lè imagine nígbà tí Sọjí ò tún wá sí around kí ni state of living bàbá Sọjí ṣẹ́ni kankan nu yín mọ́ àbí ẹ mọ iye ẹbí tí Sọjí gan fún lówó tó ń fún lóúnjẹ tó ń help both home and abroad. Ṣé mọ̀ pé inú òkùnkùn lẹ sọ wọ́n sí nínú ọdún yìí? Ṣé mọ̀ pé inú òkùnkùn lẹ sọ àwọn ẹbí yẹn sí nínú ọdún yìí? Ẹ tún wá ẹ̀dẹ̀ ẹ̀yin ìyá ẹ̀dẹ̀ wà nídìí ìbàjẹ́ ẹ̀dẹ̀ ń ti ọmọdé yìí ẹ̀ ń ti Dorcas ẹ̀dẹ̀ ń ti wọnú garawa ẹ̀ ń ti wọnú kòtò ayérayé kòtò ọ̀run. Ẹ̀ ń tí tó kó tún lọ gbé Ṣọlá l'Amẹ́ríkà kó gbé DKY l'Amẹ́ríkà kó tì wọ́n mọ́nú. Oh my God this is very pathetic. Very pathetic. Ìyàwó Sọjí ó máa lọ síbi iṣẹ́ nọ́ọ̀sì ni ẹ dẹ̀ mọ bí iṣẹ́ nọ́ọ̀sì ṣe rí ní UK ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 2 income ni wọ́n ń lò nínú ilé yẹn tí wọ́n fi ń rọ̀nù ilé yẹn Sọjí àtìyàwó ẹ̀ náà ó ti di income ẹyọ kan ẹ dẹ̀ mọ how tedious is láti jẹ́ nọ́ọ̀sì ní UK táwa yà all over the world kó tó ṣe 12-hour shift kó tó ṣe 16-hour shift kó tó padà wálé kó tó tọ́jú ọmọ kó tó take care ọmọ
kọ́mọ tó lọ sí school kó tó lọ ṣe grocery kọ́mọ tó kó tó tún monitor academics ọmọ kó tó wá tó kó fẹ́ take care ara wọn ẹ mọ how it's gonna be very challenging and tedious for this lady ẹ̀yin kan dẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú ọmọ yín àtọkọ yín nítorí pé àbú ni ẹ̀dẹ̀ ń tìyàn mẹ́wọ̀n ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọkùnrin yóò fẹ́ràn àwọn ọmọ ẹ̀ no kó má sẹ́ni kankan tó lè dìde ogun tó lè dìde mo fẹ́ wàrà tẹ́ máa dẹ́rọ ní social media mo fẹ́ mọ̀ lórí ọ̀rọ̀ Soji bóyá máa appeal case ẹ o bóyá ní appeal case ẹ o mo fẹ́ mọ̀ ní strange land tí kì í ṣèlú bàbá wa lẹ wọ́n fi ilé ayé ilẹ̀ fi ń gbá bọ́ọ̀lù káàkiri ilẹ̀ ń tira àwọn ìbá máa fi ń ṣe yẹ̀yẹ́ Dorcas ṣọ́ gígùn Dorcas ṣọ́ igi gùn ṣọ́ igi gùn nǹkan tí wọ́n gbọ́ ṣe lórí social media yìí ó worst ju nǹkan tí Soji ṣe lọ tàbá ní ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Snapchat tó máa ń pín ìhòòhò àwọn obìnrin káwọn obìnrin yẹn wá dìde kọ́ làwọn náà fẹ́ gbé ẹ lọ sí court ipe wọ́n fẹ́ tì ẹ mọ́lé báwo ni màmá ẹ ṣe máa feel Dorcas àbí stepdad ẹ that's how it is ìwọ kọ́ ti ṣe tó ju yẹn lọ ò ṣe fún Fọláṣadé Ọlátúnjí ó gbé òhò ẹ̀ jáde láti inú inbox pẹ̀lú bọ́ọ̀lù rẹ̀ tó pín káàkiri ńgbà yẹn gbogbo conversation wọn romantic conversation and all hidden secrets ló gbé jáde Fọláṣadé Ọlátúnjí náà bínú pé mo dárúkọ ẹ my dear ó ní right láti gbé ẹ lọ sí court but ọmọ yẹn ò ṣe bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. So many people like that. Títí kan Tolúwa láṣẹ tó ní girlfriend ọkọ ẹ̀ ní ìgbà yẹn girlfriend nurse tó frustrate woman yìí ìyẹn Tolúwa láṣẹ gbà yẹn wọn máa gbé ẹ lọ ìwọ Ọlọ́run wọn máa gbé ẹ lọ kò mà sẹ́ni kankan tó gbé ẹ lọ sí court. You still have a long way to go, Dorcas. Àwa grandma ni wá. O ti pé 40. O mọ nǹkan tó wà níwájú ẹ for 50. O mọ nǹkan tó wà níwájú ẹ for 60. Èní ló ṣì rí. O mọ ilẹ̀ tó máa mọ́ lọ́la. Báwo ni Soji fẹ́ ṣe ilé ayé ẹ̀ tó bá dé? Sọ fún mi. Níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Ex-convict. níbo ni Soji ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wo ló fẹ́ ṣe pẹ̀lú rẹ́kọ̀dì tó ti bàjẹ́ Soji awádé wa máa wọ ẹ̀ràn bàbá Soji á máa wọ ẹ̀ràn màmá ẹ láti bá ẹ sọ̀rọ̀ o wọn kì í ṣayé mo ṣe ń ṣayé yẹn ìyẹn omi pé torí pé òkè o you have money tí Facebook fún every whatever date don't of the month pé o ní owó yẹn láti fi máa press cases all over the place. ṣọlá yẹ kí n sọ fún yẹn tó bá ṣe oore tó ń ṣe they are not hidden right tó ń ṣe fáwọn èèyàn káàkiri tó máa ní ẹgbà 5 whatever here empowerment nǹkan kan bẹ́yìn àwọn oore kan wà tí kò ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ pé nǹkan kékeré báyìí ló máa ṣe tọ́lọ́run ò ní wo oore yẹn mọ́ ẹ lára ẹ wá dákẹ́ síbẹ̀ ẹ ń wòran màmá ẹ ń wòran ò tún gbọ́ pé ẹ tẹ̀léra yín ẹ ṣe fẹ́ lọ mú Ṣọlá lamẹ́ríkà Amẹ́ríkà ò máa ṣe UK táwa yìí because wọ́n àti Ṣọlá any cordial relationship yes
mo fẹ́ wọn bá ẹ fẹ́ trace fóònù ẹ̀ pé fóònù ẹ̀ ló gbé kinní tó sẹ́ni yẹn jáde because where is the evidence? America wọ́n ṣe investigation yẹn thoroughly òfin pé wá you just go there wọ́n dẹ̀ ní okay o you are found guilty o ẹ̀ṣọ́lá máa nìṣó lẹ́wọ̀n are you kidding me? ṣó ń ṣeré ni? No, ṣó ń ṣeré ni? tó bá tẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyàwó ṣọlá máa wọ ẹ̀ràn no a máa wọ ẹ̀ràn ìyàwó ṣọlá ò lè wọ ẹ̀ràn láyé torí nǹkan tí wọ́n gan gbéṣe lórí Facebook táwọn èèyàn bá lọ wo àwọn previous episode tó ti ṣe lórí Facebook ó pààyàn tán díẹ̀ lókù láwọn obìnrin lóríṣiríṣi tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú part 1 to 1 million tó máa ń ṣe do you know how it feels? Kọ́ máa dárúkọ èèyàn kan most times because wọ́n fẹ́ enrich pocket ẹ̀. Sọjá wa máa wà ń bẹ̀. Ọlọ́run kò sùúrù. Òwá tí wàá dá. Because mo wo kinní yẹn títí mi ò ríro. Ipe ẹ̀yin àgbààgbà dẹ̀ wà lórí Facebook, ẹ̀yin Yorùbá wà lórí Facebook, ẹ̀yin ìyá màmá ẹ wà lórí Facebook. Ẹ dẹ̀ ń wo ọmọdé yìí bó ṣe ń ṣa ilé ayé. Tó ń ṣe ilé ayé jàtìjàtì bí ẹni pé kò sí ilẹ̀ tó máa mọ́la. Tó ń ṣe ayé báṣubàṣu. Ipe lẹ́yìn òun kò tún sẹ́lòmíì. Ní kíni? Nítorí pé mo bú ẹ mi bú ẹ. Lẹ́wọ́n lẹ́kọ́ máa mú gàrí sí lẹ́wọ́ àtẹsẹ̀ lẹ́ni pé kó níṣó lẹ́wọ̀n. Tó bá lọ sẹ́wọ̀n ṣé kò ní dé ni? Á dé. Ìbọn Ọlọ́run fi pamọ́ fún ògo ẹ̀ ni. Tó bòun tó lọ sẹ́wọ̀n náà ló máa dé. Àmọ́ tó bá dé, nǹkan ti bàjẹ́. Ṣáwọn ọmọ ẹ̀ á mọ̀ ní bàbá mọ́ ni. Níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Ẹni tó ti ní rẹ́kọ̀dì. Níbo ló fẹ́ gbé rẹ́sùmì ẹ̀ lọ? Níbo ló fẹ́ gbé kíní ẹ̀ lọ? Tó ní ṣe background check fún. Àfi kó ya wá business tó máa ṣe fúnra rẹ̀. Àfi kó ya wá. Ìwọ́dẹ̀ máa wá continue. Wà ní yes ó ti rányàn kan lọ. Ọlọ́run mi Ọlọ́run ò bímọ ṣùgbọ́n mo bí ẹ̀ sọ. Èèyàn mẹ́ má bínú. Ọlọ́run ò bímọ ṣùgbọ́n mo bí ẹ̀ sọ. Ìyẹn kan. Ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ case Mohbad. Ṣé mọ̀ pé mi ò tí touch case Mohbad yẹn? Mo máa farabalẹ̀ wá sọ̀rọ̀ lórí case Mohbad yẹn ni. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan. Ṣé nǹkan kan wà tó wrong? Wípé àwọn ọmọkùnrin tá ń bí tó bá ní property tó forúkọ ọmọ wọn sí. Ṣé nǹkan kan wrong ńbẹ̀? Èmi ò rí nǹkan tó wrong ńbẹ̀. Kí ló dé tẹ̀yin èèyàn tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú Mohbad, ìyàwó Mohbad, Wùnmí, ẹ̀ ń bú ìyàwó ẹ̀ ń bú màmá ẹ̀ ń bú gbogbo family wọn. Business tí wọ́n nìyẹn. Tí Mohbad bá decide pé ó lè ní reason tó fi forúkọ ọmọ ẹ̀ sí. Ó lè ní reason tí Mohbad fi forúkọ ọmọ ẹ̀ sí. Ipò òkè ọmọ òun ló fẹ́ forúkọ sí property. Mo dẹ̀ ṣọ́ bàbá Mohbad ilé tí ó ń gbé ní Lẹ́kì yẹn bàbá Mohbad rò pé Mohbad ló ra ni. Kò ṣe Mohbad ló ra lẹ́yìn ó rent lẹ́yìn ẹni bàbá. Kí ló dé tẹ̀ fi ìyàwó ẹ̀ lọ́kàn balẹ̀? Ara nǹkan tá à ń sọ nìyẹn Yorùbá yorùbá bí iná. Ọlọ́run má jẹ́ ká mọ wa kó lọ́kọ nílé ibi. Ọlọ́run má jẹ́ kọ́kọ́ wa kó lọ́kọ nílé ọ̀run. Ìgbà wo ni Mohbad kú? Tí bàbá pariwo property ẹ jọ̀ọ́ ṣé property ojú Mohbad lọ ni? Ṣé property ojú Mohbad lọ ni bàbá Mohbad? Tó bá lè fi ṣòyìn ránṣẹ́ sí ẹ kò bá dáa. O ò ronú ipòkè Ọlọ́run rẹ̀ lẹ́kún pẹ̀lú Mohbad pẹ̀lú ọmọ tó bí Liam. A ò dín Liam sí tẹ́ ń gba du ogún bàbá Mohbad.
gbogbo nǹkan tá à ń ṣe ṣé àmọ̀ pé gbogbo ẹ̀ ló wà lórí social media ni tí Liam bá wà off age tó di adult á rí gbogbo nonsense tẹ̀ ń ṣe ipe ìgbà tí bàbá òun kú property lẹ́ ń dù èmi ò rò pé bàbá Mohbad ó love Mohbad like bí abiyamọ ẹjọ́ ọlọ́jọ́ ẹni kò ní jẹ́ kí gbogbo aká pàdánù ọmọ ní tilé tòkó láṣẹ Èdùmàrè àmọ́ tọrọ ní ká má sọ òun kí ló ní kí wá sọ ń kọ́ tí bàbá Mohbad kí ló ń sọ kí ló ní kó kí bàbá Mohbad wá sọ ń kọ́ tí kí ló ń sọ òun sọ gátagàtá sọ pàṣọ ẹ̀jẹ̀ kan wà níbì kan kìnnì kan wà níbì kan kìnnì kan wà níbì kan kìnnì kan wà níbì kan kí ni ọmọ Wùmí yẹn ṣe fún ẹ gangan ó bá kúkú ti jogún ọmọ ẹ ńgbà tọmọ ẹ wà láyé bàbá Mohbad ó bá ti jogún ẹ àwọn tó máa sọ pé poverty is a disease big time ni ṣé tó bá jẹ́ pé ọmọ ẹ jẹ́ real A-list celebrity as in big one big time tó wà ní music industry tó yẹ kó wọ bàbá Mohbad ó dẹ̀ jẹ́ well to do man ẹ jọ mo fẹ́ ṣe example kan Davido Adeleke nǹkan kò ní ṣe ẹ o ọ̀tá ẹ ní nǹkan máa ṣe lápẹ́ Davido tí ó kò ọ̀tá Davido àwọn ọ̀tá ẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ṣé bàbá Davido a máa náwó pé property báyìí ni kí chioma wọ́n ṣe máa forúkọ chioma sí property kan wọ́n ṣe máa forúkọ twins sí property bàbá Mohbad nǹkan ṣe yín ara yín ò yá o ó dà pé ní psych evaluation ẹ ní ìdẹ̀ gan ni bàbá Mohbad ó dà pé ní real psych evaluation tẹ́bàárẹ̀ ní bá yín sọ̀rọ̀ ẹ̀wọ̀n kọrin aláwọn gbèjà yín nǹkan tó yẹ kẹ́ ẹ bọ àwọn Naira Marley àti Sam Larry Middleman ti jápa àwọn tó yẹ kẹ́ fẹ́ǹsì ipe kí government kó bá yín ṣe thorough investigation ipe kẹ́ wá the root of ikú tó pọ̀ mọ́ yín mà léyìn mú wá ń divert gbogbo ibi tó yẹ káwọn Nigerians kó fèsì ọ̀tọ̀ níbi tó ń shift sí wá ń bá ìyàwó ọmọ yín tó sì ń ṣopó lọ́wọ́ tó wà nínú opó mọ èjì ọmọ yẹn níṣẹ́ mọ èjì Wùmí ṣá ọmọ tí ò tí pé 30 òun lè máa bá ṣorogún bàbá Mohbad ń bá ọmọ kékeré ṣorogún ọmọ tó ṣẹ̀ṣẹ̀ jíǹjì ayé ẹ̀ ibùgbọ́n Wùmí nǹkan ṣó tí ì mọ left and right nǹkan tó ń pè marriage ṣó tí ì mọ nǹkan tó ń pè ní pé èèyàn ń gbélé ọkọ wá ń bá bá ṣe ń bá Wùmí ìṣòrogún bẹ́ẹ̀ náà lẹ́ ń bá ìyá Wùmí ìyàwó ìṣòrogún ìyàwó yín náà tó ti lọ náà bá ṣorogún bàbá Mohbad ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń retí kọ́ ọmọ yín kú ni ẹ má bínú sáà o ṣé ẹ̀ ń retí ẹ fẹ́ jogún ọmọ yín ni kò torí ọ̀rọ̀ yín ò tí ì yé mi ta ló sọ fún yín bàbá Mohbad pé nǹkan tí Mohbad mọ́lẹ̀ òdúró ṣe fún yín Liam ò ní ṣèjú yẹn lọ fún yín kọ́lọ́run kó fún yín lẹ́mìí gígùn àti àlàáfíà ìgbà mélòó lọmọ ṣe ń dàgbà ta ló sọ fún yín pé nǹkan tí Mohbad ò lè dúró ṣe fún yín bàbá Mohbad Liam ọmọ tí Wùmí bí kò lè ṣe fún yín ta ló sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa kọsẹ̀ jáyé Liam ni ṣe mọ nǹkan tó máa dà lọ́la ni kí ló wá fa gbogbo wàhálà tẹ̀ ń fà káàkiri kí ló fẹ́ òkè tó tébù mi bá tẹ̀ wá decide pé òkè o ó dẹ̀ gba property tẹ̀ ń sọ kí lè fẹ́ fi ṣe àwọn ayé fẹ́ rí àwọn ayé fẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ fi property yẹn ṣe afẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ fi ṣe ó bá jẹ́ pé mi nìyá Wùmí ni o ṣèbáwọn èèyàn ti dáwọ́ fún Wùmí lọ́sùn lọ́sì owó yẹn náà tó bá mọ̀ ọ́nà tó bá maximize it very well màá ní pé kí Wùmí kó lọ hand over and meanwhile ilé tí wọ́n ń show all over the place ní Lẹ́kì yẹn ilé Mohbad kan ò ṣe mọ̀ pé a ti gbọ́ báyìí sí pé rented apartment ni Mohbad kò ló rà another property méjì èyí tó sí Mohbad sí tó exhume òkú ẹ̀ àti one other property the other one yẹn lẹ́ ń jà sí o kò ṣe ti Lẹ́kì o ẹ kó mo mọ̀ pé ẹ máa wà disappointed wo bàbá Mohbad ńgbà tẹ́ find out tí Wùmí sọ wípé Lẹ́kì yẹn
Mohbad kọ́ lónìí. I'm sure you are very disappointed. Pé kí ni ariwo tẹ́ wá pa? Ọ̀rọ̀ yín wá di iwájú ò ṣe lọ, ẹ̀yìn ò ṣe padà sí bàbá Mohbad. Ìbá jẹ́ pé mi ni ìyá Wùnmí o. Ọlọ́run ní jẹ́ kí n ná ọmọ jó kọ̀ọ̀kan nínú gbogbo wa. Ẹ̀yin bàbá ìwọ tó dẹ̀ ṣe lè sí bàbá Mohbad, Ọlọ́run á rùn ẹ̀ lọ́kàn. Èmi á ní kí ìyá Wùnmí kán lọ fún ẹ ní kọ́kọ́rọ́ ilé àbí kọ́kọ́rọ́ the other property bó dẹ̀ pé wọ́n ti kọ́ bọ́ tí ì kọ́ ni. Màá ní kí ìyá Wùnmí kó yọ̀ǹdẹ̀ fún ẹ kó lọ jẹ́. Kí Wùnmí wá ra owó ẹ̀bẹ̀ sọ́lọ́run kọ́lọ́run bá tọ́jú Liam tó wà lọ́wọ́ ẹ̀. Ibi tí bàbá ẹ̀ ò ṣe dé á ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ ráwọn ọmọ ní tíátà ni ẹ rí wọn ni ẹ lọ wo bàbá Ọ̀gá Bello ẹ ṣáwọn Ọ̀gá Bello ẹ wo Ọ̀gá Bello ok ẹ wo Fẹ́mi Adébáyọ̀ ẹ jọ ṣé Fẹ́mi Adébáyọ̀ ibi tí bàbá ẹ̀ ò ṣe dé ẹ jọ ṣé Fẹ́mi Adébáyọ̀ ò ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn mi ẹ máa dá mi lóhùn o ṣé Fẹ́mi Adébáyọ̀ ò ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ Afọláyan àná ẹ jọ lẹ́nìí ṣáwọn ọmọ Afọláyan àwọn kọ́ ló ń ṣe most movie nínú movie Netflix ṣé wọ́n ṣe ju bàbá wọn lẹ́nìí ẹ sọ fún mi àtàwọn bẹ́ẹ̀ lọ ẹ̀yin wá fẹ́ jogún ẹ fẹ́ jogún ọmọ yín nílẹ̀ Yorùbá ìyá Wùnmí tó bá létí kó gbọ́ tó bá dẹ̀ lẹ́mìí ọmọ ẹ lò property kejì hand ẹ̀ over fún bàbá Mohbad kó máa mú lọ tó wá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn ẹ fún kó máa mú lọ property méjèèjì tó wọ̀ lójú yẹn ẹ jẹ́ kó máa mú lọ ẹ release it for him Ọlọ́run ti dá ẹ láre àwọn èèyàn ti jàánú ọmọ ẹ Wùnmí kó wá gbàdúrà kọ́lọ́run bẹ́ẹ̀ tọ́jú Wùnmí àti Liam tó wà lọ́wọ́ ẹ̀ torí ẹjọ́ yìí ti pọ̀ jù lórí ọmọ yẹn ọ̀tún á sọ òsì á sọ gbogbo wọn á sọ lóríṣiríṣiríṣiríṣi ọmọ Mohbad gan ìmọ́lẹ̀gbọ́n ẹ̀ jẹ́ kó sùn tó bá jẹ́ pé òun kọ́ ló lọ́mọ ṣé ìwọ bàbá Mohbad ò ti ní mọ̀ pé òun kọ́ ló lọ́mọ àbí lójú ayé àti gbogbo àwọn fídíò star rí kọ́ láàrin Mohbad tó ń tọ́jú ọmọ ẹ̀ ṣé gbogbo voice note gbé jáde ṣó sọ síbẹ̀ nínú voice note pé Wùnmí o ọmọ tó gbé dání òun kọ́ lónìí tẹ́ ń pariwo DNA ẹ̀yin èèyàn burú Yorùbá burú ìkànnì ìwọ bàbá Mohbad ó wá ń pariwo property kan Wùnmí ń yàlè Wùnmí ṣe kinní kan Wùnmí ṣe gbá Wùnmí ṣàwo àtàwọn tó close mọ́ Mohbad báwo lẹ́yìn èèyàn ṣe mọ̀ pé àwọn tó close mọ́ Mohbad òótọ́ ló ń sọ bóyá Wùnmí bóyá kanú wọn ó ti fẹ́ dé ti Wùnmí nígbà tí Mohbad wà on a trip tó lọ fún music show ẹ̀ tí bóyá Wùnmí ò gbà fún yẹn àbí òun àti Wùnmí wọ́n ti ní altercations kan tó ti jọ jà somewhere tó wá rí pé gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ nípa Wùnmí tó wá rí pé opportunity ni òun dẹ̀ máa ṣe fọmọ Wùnmí ló wá di pé ó bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ lórí social media lọ́tún lọ́sì kí ló dé tí gbogbo àwọn èèyàn yìí ò jáde nígbà tí Mohbad wà láyé ẹjọ́ èní kọ́ lọ́kọ àtìyàwó ti ń jà èní kọ́ ni ọkọ àtìyàwó ti ń jà ẹ lè rí voice note lórí fóònù ọkọ àbí lórí fóònù ìyàwó àbí kí Mohbad àtìyàwó ẹ̀ máa jà kọ́ máa jọ exchange words ìyẹn ò mí pé ìyàwó ẹ̀ máa pa ìyẹn is not enough pé evidence ni àwọn Sam Larry àti Naira Marley tó yẹ kí everybody máa pariwo àti àwọn ọ̀rẹ́ tó ń declare pọ́nmọ́ yẹn kú sínú mọ́tò tó ń gbé káàkiri àwọn tó yẹ kẹ́ focus sí nìyẹn ìgbà tó ń ná ọmọ yẹn káàkiri ìwọ bàbá yìí tó o mọ̀ọ́rọ́ sọ báyìí bàbá tó jẹ́ bàbá loudspeaker bàbá Mohbad oní loudspeaker bàbá ẹlẹ́jọ́ wẹ́wẹ́ anybody tó bá ti wá sọ́dọ̀ ẹ̀ báyìí wàá rojọ́ ni Ọlọ́run má jẹ́ ká ní ọkọ lẹ́jọ́ wẹ́wẹ́ ìṣòro ni kọkùnrin máa rojọ́ o ìṣòro gidi ni kí ọkùnrin máa rojọ́ tẹ́ bá ní ọkùnrin láyé yín tó bá ti mọ̀ pé lẹ́jọ́ wẹ́wẹ́ ni ẹ ju ẹ jìnnà sí o bàbá Mohbad jẹ́ pé tó bá ti tọ kámẹ́rà sí ẹnu ẹ̀ sójú ẹ̀ báyìí ẹjọ́ bẹ̀rẹ̀ ni wọ́n ti fi ẹjọ́ ṣe bàbá yẹn ọmọ kékeré gan àròjọ fún
wọ́n ní ogun ẹnu ló ń yára pani jù. Òun lọ́rọ̀ bàbá Mohbad ó rojọ́ kú. Mi ò tí ì rí irú bàbá bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé irú kan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀. Ta ló yẹ kó tẹ̀ kọ́kọ́ máa watch náà kọ́kọ́ máa pé kó máa pariwo ariwo tó mú ẹ̀sọ́ kó máa jẹ́ lẹ́nu bàbá Mohbad ní pé kọ́lọ́run kó tú àṣírí àwọn tó ṣe ibi yẹn. Tó bá yẹ pọ́dọ̀ Ọlọ́run ní ikú ọmọ yẹn ti wá. Ọlọ́run lórí inú oníkálùkù kò sí ìdájọ́ ẹnì kankan lọ́wọ́ ẹnì kankan. Kò sí. Àwọn Sam Larry àti Mohbad àti Naira Marley tán mú. Okay, assuming sí pé okay bóyá fún àwọn guilty kankan bẹ́ẹ̀ yẹn bóyá yẹgi fọ́ta wọn mi ò gbàdúrà ẹ̀ o. Ẹjọ́ ṣó máa gbé Mohbad padà. Ẹjọ́ bàbá Mohbad máa dá mi lóhùn ṣó máa jí. Èmi tí mò ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìgbàmà ni mí ṣó máa jí. Ṣó máa jí. Tó wá grant interview ó wá sọ̀rọ̀ ẹ̀ di ẹyẹ ìbákà. Wọ́n tún lọ sí court. Ṣó mọ̀ wípé òun tú ẹ láṣọ níta ni. Torí ìyàwó ẹ̀ tó ti lọ ẹ wá padà nǹkan kan bẹ́ẹ̀ kíníkan ibi tí yẹ kéje kì sí ọkùnrin ni wọ̀. Tí ìyàwó tí wọ́n bá gbé sílé tó jẹ́ step mother Mohbad tó bá ṣe dáadáa sí Mohbad ní ipò tí ìyá Mohbad wà yẹn òun ni step mother yẹn máa wà. Bàbá Mohbad ṣó ronú jinlẹ̀ ṣá. Tí step mother Mohbad bí ṣe bó ti kọ́ síbẹ̀ ó ní step mother ò dá ó kọ́ nínú orin náà. Tí step mother bá dá ní ipò tí ìyá Mohbad wà tó padà wá jókòó sí ipò yẹn ní ìwọ àti ìyàwó ẹ̀ ò bá jókòó sí. Ìwọ bàbá tẹ́ pẹ̀lú ẹ̀gbọ́n kanulé lẹ́nu ẹ wá fẹ́ ká gbogbo Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ tó ń rò káàkiri. Okay, ẹjọ́ tó ń rò káàkiri sí kí ni ká ṣe sí fún Wùnmí o. Ṣé kọ́ ti Wùnmí mọ́lé ni kò tí ì yé mi. No, ṣé kọ́ ti Wùnmí mọ́lé kó wá mú Liam kó sọ̀tẹ́ẹ̀sì gbó. Torí mi mọ̀ kí ni problem wọ máa yìí. Ẹni tó bá rí bàbá Mohbad ẹ sọ fún kó yé rojọ́ mọ́ òun ìtòrò tó a ti gbọ́. Ṣé property ló fẹ́? Màá wá bá ṣe máa bá ìyàwó mi sọ̀rọ̀. Kọ́ hand over property yẹn kọ́ fi lé ẹ lọ́wọ́. Ṣé bí tó bá tẹ̀ fi fún ẹ ní property yẹn ṣèbó ti tán. Ṣèbó wọ́n ti donate náà fún Wùnmí. Èyí tó donate fún Wùnmí yẹn náà á tó tọ́mọ ẹ. Gbogbo everybody tó ń pariwo kò sẹ́ni kankan tó mọ́nú gbogbo yín. Mohbad nìkan ló mọ́. Gbogbo adé rí bó ṣe láìkọ́ ọmọ ẹ̀ bó ṣe máa ń gbé bébí ẹ̀. Ẹ wá ń pariwo káàkiri. Ariwo tẹ́ fẹ́ pa kò ní solution. Ẹ dẹ̀ wá rántí o gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ bàbá Mohbad íńtánẹ́ẹ̀tì ò ní gbàgbé o. Gbogbo ẹ̀ ní Liam máa dé bá. Gbogbo ẹ̀ ní Liam máa rí. Torí ẹ mọ̀ bóyá Liam yẹn gan-an ló máa wá bu yẹ̀pẹ̀ sí yín lórí. Tẹ́ bá dàgbà tẹ́ dògbó. Bóyá Liam yẹn gan-an ló máa wá kọ́ mansion fún yín lọ́jọ́ ọ̀la. Bóyá Liam yẹn gangan ló máa wá mú yín lọ sílùú òyìnbó. Àbí Liam yẹn ló máa wá gbogbo tí bàbá ò dúró ṣe jáde. Kí ló wá dé tẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó ọmọ yín? Bẹ́ẹ̀ ṣe máa tọ́jú Liam tó jẹ́ Mọ́rẹ́ni kejì yín. Ẹ wá ń pariwo ogun káàkiri. Tó bá jẹ́ pọ́rọ̀ ogun ni kí Wùnmí fún ogun yẹn sílẹ̀ náà. Ṣe orúkọ Liam ni àtọrúkọ Liam tó wà lórí ẹ̀ má change ẹ̀ Wùnmí gbé gbogbo papers yẹn pẹ̀lú fún bàbá Mohbad. Nǹkan tó wáyé fi ṣe afẹ́ mọ́. A sì máa padà wá sórí ọ̀rọ̀ Mohbad o. Mo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Soji. Ọlọ́run á dúró tì mí tó bá wà táwọn ọmọ ẹ̀. Nǹkan táyìn èèyàn bá máa ṣe afẹ́ wò lórí ọ̀rọ̀ Soji. Torí wípé mi ò mọ̀ bá àwọn ọmọ yẹn ṣe máa feel ní Christmas ilé àwọn ọmọ Soji. Yorùbá ojú gbà mí tì fún yín. Ojú gbà mí tì fún gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wà lórí Facebook. Àtẹ̀yìn ẹ̀yin màmá tẹ́ wà lórí Facebook. Àti gbogbo ẹ̀yin ará UK àti Manchester. Ìpẹ́ nìkan kò lè dìde
láti appeal case ọmọkùnrin abẹ́nìkan kó o lè dìde wípé àti ẹ̀ lọ sílé Sọjí a lọ wò ìyàwó àtọmọ ẹ̀ ṣé bẹ́ẹ̀ wà ní Sọjí wá jẹ́yàn burúkú tó ni bẹ́ẹ̀ ni kò sí kankan tó dánú gbogbo nǹkan tó ń ṣe ẹ̀rọ tí a ti sun ìwọ ọmọ òkè ọ̀hún múra sí o ẹni tó fẹ́ lọ tìlè mọ́ nílẹ̀ Amẹ́ríkà Ọlọ́run á fún ẹ ṣe ìyẹn tọ́lọ́run bá gbà fún ẹ ẹ̀yin èèyàn mi àríjú lórí ètò yìí ṣókìlọ̀ bí oge lórí ṣó wa a tún máa padà wá ẹ̀yin náà la máa bá láṣẹ Elédùmarè ẹni tó bá ní ká má bọ̀ òun là ń dé bá torí ọ̀rẹ́ Ọlọ́run ọba ògo kò kúrò níbi tó wà a tún máa rí nígbà mìíràn mo kí gbogbo yín o ẹ kú palẹ̀mọ́ ọdún ayabo fún wa o ọ̀nà wa là inú wa dùn ayọ̀ wa kún ẹ jọ̀ọ́ o ẹ bá wa bẹ Sọjí wò o ẹ bá wa bẹ̀ wò ẹni tó bá dẹ̀ láti rẹ́ Sọjí ẹ fi ránṣẹ́ ká lọ bẹ̀ wò ó dìgbà kan náà.